mo kí yín níbi tẹ́ tí ń wò wá jákèjádò àgbáyé ọ̀dẹ̀ òdòbí. Mo wà pẹ̀lú Prophet Fẹ́mi Wahab láti Spain ní Madrid lọ́hùn. Mo kí yín ẹ káàbọ̀ sójú òpó wa mí. Mo kí yín olóòtú àti gbogbo àwọn tí ẹjọ́ wà ní stúdíò bẹ́ẹ̀ àtàwọn tó ń wò wá káàkiri àgbáńlá yìí tó ń gbọ́ wá. Ọlọ́run kò ní padà lẹ́yìn wa. Àmín. Ọlọ́run kò ní fi àfi ọ̀tá yọ. Ní orúkọ Jésù. Gbogbo ohunkóhun tí a bá ń dá wa wálé a máa yọrí sí rere ní orúkọ Jésù. Àmín. Àmín. Tó ẹ ṣeun. Ọ̀rọ̀ kan ń jẹ jáde lásìkò yìí kódà ń pani lẹ́rìn-ín ó sì tún ń pani lẹ́kún torí a rí òǹṣèré tíátà méjì kan. Àkọ́kọ́ Ìjọba Landẹ̀, ìyàwó rẹ̀ mánéjà Ìjọba Landẹ̀ tí orúkọ ẹ̀ ń jẹ́ Marigold àti ọ̀rọ̀ Babati òṣèré tíátà ni, Ìjọba Landẹ̀ òṣèré tíátà ni, ṣùgbọ́n wọ́n ní wọ́n ń fi géèmù kan, mi gbọ́ géèmù yẹn rí, mo ṣe gbọ́ náà ni, wọ́n ní géèmù yẹn wọ́n ní truth or dare, wọ́n fi gba pátánì ìyàwó ex ìyàwó Landẹ̀, wọ́n sì bá lájọṣepọ̀. Ẹ wo ọ̀rọ̀ yẹn ó lọ fà gan ni o, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ojú wo màá lẹ́ fi wò ó. Ẹ ṣé olóòtú. Ṣe rí ọ̀rọ̀ ilé ayé mi tó ń bá lọ ń sìn, Ọlọ́run fúnra ẹ̀ ní kó bá wà dá sí. Èmi ò tiẹ̀ gbọ́ kankan tó ní ṣe pẹ̀lú nǹkan tẹ́ sọ yẹn rárá, ṣùgbọ́n ọ̀rọ̀ kan ò lè dé. Ó ń trend gidi gan ni o. Èèyàn ráyè gbogbo èèyàn ráyè, ṣùgbọ́n tó kàn ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé bó ṣe ń ṣẹlẹ̀ ní bó ṣe wà lóbì ló wà ní gbàǹjà. Tàbá ní kò kàn wá ẹgbẹ́ èèyàn Ọlọ́run rán wá sí kọ̀ rán wá sí igi kọ̀ rán wá sájà kọ̀ rán wá sí ilẹ̀ èèyàn náà ni. Wọ́n dẹ̀ ní kò rún ni ó ń dò yìí ká ni a gbọ́dọ̀ sọ nípa ẹ̀ nítorí kí àwọn èèyàn bá lè kẹ́kọ̀ọ́ kálóògbé mọ̀ bá ṣe máa sún ṣòkòtò àwa gírí àgàgà àwa òbí àti àwa kìrìsìtẹ́nì káàkiri àgbáláyé. Ṣe rí wọ́n máa ń sọ fún àwọn tó wà nínú ìjọ mi àgàtà tó bá jẹ́ kí wọ́n dàbí 70 years 80 years 50 years above. Wọ́n máa ń béèrè kan lọ́wọ́ gbogbo wọn pé báwo la ṣe bára ń lè tẹ́ abára wa yìí. Kì í máa sọ̀rọ̀ kékeré tí obìnrin tó mi àmà làágùn tí wọ́n ń bẹ àwọn ọ̀bẹ àwọn àgbàlagbà tó mọ̀ ẹ́ àwọn àgbàlagbà yẹn wá ní òye àwọn báwo ni ò ṣe yé yín. Nígbà táwa ń dàgbà ayé ò rí báyìí wọ́n máa ń lé àwa lọ sí balùwẹ̀ lọ́wọ́ ẹ̀ ní. Ìsìn ọmọ ọdún mẹ́ta gan lè wẹ́ńtà mọ́ ọdún mẹ́ta ẹ wá wò pé gbóná ti káṣàkáṣà yìí níbo la bára wa yìí. Ṣé nǹkan tẹ̀ ń sọ ṣé rí nígbà tí àwa ń dàgbà pẹ̀tọ́ bá dàgbà tó bá tẹ́ bó ti lé ní látàgbẹ̀ tó lé 40 years àwọn òṣèré orí ìtàgé àwọn olórin àwòkọ́ṣe náà máa ń jẹ́ gbogbo ohun tó ń kọ yẹn gbogbo tó ń ṣeré yẹn àwọn arí nínú ara wọn báyìí pé wọ́n ṣe rí nìyẹn. Ṣùgbọ́n kí là ń rí sìn opposite ni. Ṣebí tí Yorùbá lẹ̀ ń sọ tó bá lọ sí rí Nollywood tó jẹ́ ẹ gbọ́ mi gan wò pé ṣé àwọn eléyìí ń bá yé àwọn ọmọ wa tó ń wo fóyìnbó jẹ́ ni àbí wọ́n ń tún ayé wọn ṣe. Nǹkan ti olórúkú ṣàwọn ṣe ń pè Yorùbá olúkúrúmúṣú Ọlọ́run ọba kó ṣàánú wa ní nǹkan bàjẹ́ gan kò dẹ̀ sí tìjú mọ́. Nígbà míì ẹ̀wọ̀ fọ́tò mi báyìí ní pátí ni ìyàwó ilé ẹ̀rí gbogbo òyìn ń ta gbangba báyìí àtẹ̀lé òun wà ní pátí ẹ̀ wá wò wípé irú àwọn ọmọ àwọn eléyìí irú ẹ̀kọ́ òun fẹ́ kọ́ lára àwọn ìyá ẹ̀rọ ọkùnrin báyìí náà ní pátí báyìí wọ́n ṣe máa ṣe jákujàkuru bákan wo pé ẹlòmíì ò mọ̀ pé àwọn ọmọ téèyàn ń bí sìn wọ́n ń kọ́ ẹ̀kọ́ látara wọn láì sọ̀rọ̀ rárá. Ó jẹ́ nǹkan tó ọ̀tẹ̀sọ yẹn ó jẹ́ nǹkan tó tiyàn lójú ó lè jẹ́ nǹkan tó bani nínú jẹ́ ká máa gbọ́ pé ìyàwó ilé ẹnìkan ọkọ ilé ẹnìkan ẹ̀wá ìkàwá máa sọ pé àwọn èèyàn jẹ́ àwọn táwọn ọmọ wa ń wo eré wọn táwọn wọ̀ wọ́n ẹ mọ̀ fact I don't know ayé ti yí padà pátápátá àgàgà ọkọ̀ máa ń wo ẹlòmíà kẹ́ òyìnbó níbi ìlú òyìnbó ni mò ń gbé ìlú kẹta ti máa gbé kí mo kò kọjá ń bẹ́ẹ̀ èyí máa ní kọjá mo lè kà á tí ń jẹ kọjá bẹ́ẹ̀ kú iye tí ẹ níye tí mò ń gbé tí mo dẹ̀ wá láàrin wọn. àwọn náà múrajà kújàkú yẹ kó kò sí ń bì nígbà sọ́mà náà máa ń ṣe bọ́dẹ̀ fẹ́ ṣe náà nínú kọ́kẹ́ wọ́n wà ní bíìsì wọ́n yóò kókò wà
láàrin ìgboro kó wà ní pàtí gbogbo ọ̀hún yẹn wà ń tà gbogbo àwọn rádaràda yẹn ní ibi tó ti kọ́ ṣùgbọ́n olótù ìlú wa agbọ́dọ̀ máa ro ìṣesí wa ṣe é ṣe because mo máa ń sọ̀rọ̀ kan fún yín àwọn ọmọ táwa ń bí sọ̀rọ̀ ní gbáyé ni ṣe bá a ṣe wá rántí 20 years 10 years time gbọ́dọ̀ la fẹ́ bára wa àwọn náà ti dàgbà ń gbà yẹn á dẹ̀ máa fi gbàdújọ ọkọ̀ lólé ayé pé ń gbọ́dọ̀ já sí so tí mo kàn fẹ́ sọ nìyẹn. ó dáa inú mi á dùn láàrin ìṣẹ́jú belenja màá fẹ́ sáré ṣe ohun tí àwọn olóyìnbó ń pè ní summary àká ní kékeré tàbí ká pè ní àká ní kúkúrú nípa ohun tó ṣẹlẹ̀ gan. Ọkùnrin kan wà òǹṣèré tíátà ni ìlú mọ̀ọ́ká sì ló jẹ́ wọ́n ń pè ní ìjọba Landẹ̀. Ìsọwọ́sọ̀rọ̀ ẹ̀ tẹ́ bá wò ẹ ti máa mọ̀ pé nìkan tí ó kàwé ni. Bákan náà ìsọwọ́sọ̀rọ̀ ẹ̀ àwọn èèyàn máa ń rí bí dìndìnrìn bí ẹni tí ó gbọ́n púpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbi ọdún méjì sẹ́yìn ìjọba Landẹ̀ ó láwọn àsìkò kan tí wọ́n dédé ní wípé wọn ò rí mọ́ nílé ṣùgbọ́n nígbà yẹn ariwo pọ̀ wọ́n níyàwó ẹ̀ ni wọ́n ló ti fún gun mọ́ jù kinní kan tí wọ́n fi rí padà ó bú sẹ́kún ó sọ pé kì í ṣe ìyàwó òun ó gbèjà ìyàwó ẹ̀ nínú àwọn fídíò kan tó jáde lọ́dún bíi méjì sẹ́yìn ìyẹn lọ àsìkò yẹn lọ nígbà tó wá yá ló wá jáde síta wípé òun máa àwọn òṣèré tíátà tí òun máa àwọn òṣèré àtàwọn èèyàn lápapọ̀ tí wọ́n jẹ́ over 21 tí wọ́n ń bá ìyàwó òun lájọṣepọ̀ ó ní ká má fojú dìndìnrín wo òun o nítorí wípé ọ̀rọ̀ tó ń sọ yìí òun ní àwọn ẹ̀rí lọ́wọ́ kódà àwọn tó ń bá dárúkọ wọn òun ní ẹ̀rí wọn lọ́wọ́ ni pé tó bá sọ pé irọ́ kan jáde síta ìyẹn ní ẹ wá mọ̀ nǹkan lẹ́yìn ìgbà tó di pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ gan-an tí ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ sí pariwo ó wá dárúkọ ẹnìkan ó dárúkọ àwọn méjì kan ó dárúkọ bọ̀bọ̀ kan báyìí kíní kan cash àbí nǹkan ló porúkọ ẹ̀ ìkejì ó ní babati yẹn làwọn èèyàn mọ̀ tó náà lórúkọ ṣùgbọ́n nígbà tó ṣe babati yẹn padà jáde ó ní òun ò bá ìyàwó Landẹ̀ sùn ó ní ṣùgbọ́n obìnrin kan tórúkọ ẹ̀ ń jẹ́ Dára lòún bá lájọṣepọ̀ àwọn sì ṣe ohun tí wọ́n ń pè ní dọ́gì ó ní eré géèmù kan tí wọ́n máa ń ṣe láàrin àwọn ọmọ òde òní èmi ò mọ̀ rí mi ò gbọ́ rí ṣùgbọ́n wọ́n pè ní truth or dare wọ́n ní tó nǹkan tán bá sọ pé kò ṣe yẹn tó o bá ti fẹ́ ṣe àfi kó o sanwó tó bá mọ̀ pé ò lówó lọ́wọ́ àfi kó o ṣe nǹkan yẹn wọ́n ṣe títí wọ́n bọ́ sọ lára ara wọn wọ́n sì bára wọn lájọṣepọ̀ ní alẹ́ ọjọ́ kan tí ìyàwó Landẹ̀ àti mánéjà rẹ̀ sì ní ọ̀rẹ́ ìyàwó rẹ̀ tí wọ́n jọ ṣeré lọ sọ́dọ̀ ẹni tí wọ́n pè ní babati yẹn ìjọ ẹ̀ ni wọ́n bára wọn lájọṣepọ̀ ṣùgbọ́n fídíò àti àkálẹ̀ ó wà lọ́wọ́ Landẹ̀ sọ pé òun ní lọ́wọ́ tó bá le tán ó lóun ó gbé jáde eléyìí gan wá di nǹkan tó di iṣu atáyànyàn nígboro àgbáyé báyìí tí wọ́n ń sọ wípé irú eléyìí ó burú jù ṣùgbọ́n nígbẹ̀yìn babati jẹ́wọ́ ó láwọn ṣe ó ní ṣùgbọ́n kò ju bí 1 minute lọ ó ní dọ́gì pé àtẹ̀yìn ló ń ti ṣe ẹ wo ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ rírùn gbà ni ṣùgbọ́n lásìkò tá a wá wà yìí àwọn kan ní ṣé bí wọ́n ṣe ń ṣe nìyẹn nídìí iṣẹ́ tíátà ṣé n tó wà láàrin wọn nìyẹn ṣé bá ṣe máa ń bára ìyàwó ara wọn lájọṣepọ̀ nìyẹn bákan náà làwọn míì ní irọ́ o wípé obìnrin yẹn gan fúnra ara ẹ̀ ló ní lọ́wọ́ àti mánéjà obìnrin ní Landẹ̀ yẹn fi ṣe mánéjà ó sì tún jẹ́ ọ̀rẹ́ ìyàwó ẹ̀ pé ni wọ́n jọ mọ̀ sí gbogbo rándanrandan rédèrèdè yẹn ibi tí mo ti wá fẹ́ mú ọ̀rọ̀ lélẹ́yìí Landẹ̀ sọ nínú ọ̀rọ̀ ẹ̀ wípé wọ́n ti kìlọ̀ fún un tẹ́lẹ̀ pé tóun bá fẹ́ ọmọbìnrin yẹn gbogbo tóun ní máa tán ó ní tẹ́lẹ̀ òun máa ń níbi 5 million 6 million naira lóṣù òun kọ́lé òun ra àwọn mọ́tò ó ní ṣùgbọ́n gbogbo ẹ̀ lòun kó tà àfi ilé nìkan ló ṣẹ́kù lásìkò yìí ibi tọ́rọ̀ wá dé ẹjẹ́ àwò láti spiritual ṣáà lè sọ pé wọ́n dìde ìran ọmọbìnrin yìí sínú ayé ẹ̀ ni láti wá báyé ayé rẹ̀ jẹ́ pátápátá àbí afẹ́ ni wọ́n mú wá sínú ayé ẹ̀ láti wá ṣe ayé ẹ̀ lóore. ẹ rí olótù mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ wa tán tí níyàwó tán tí lọ́kọ wọ́n dẹ̀ fẹ́ kí gbogbo òbí pátápátá kó gbọ́ mi tó bá rán ọmọ ẹ lọ sí skul kò sí skul tán lè kà kò sí ipò tán lè wà ọkùnrin ni o obìnrin ni o tó bá fi lọ fẹ́ pátánà burúkú má bá yẹ̀yẹ́ ni o torí wọ́n máa tún ayé wọn rọ ni
ṣe máa ń sọ gbogbo ìgbà kóbi máa já ìkànnà lẹ́yìn àwọn ọmọ wọn because ọ̀tá dẹ páńpẹ́ kiri páńpẹ́ alákọ̀ọ́kọ́ nígbéyàwó obìnrin ní àyà obìnrin nídìí obìnrin kàwé ó ṣe ń sòyìnbó rèé ó ṣe ń ṣe gbá rèé ọkùnrin yẹn lówó lọ́wọ́ ó ga ó ṣe gbá kan ìgbéyàwó kọjá bẹ́ẹ̀ o àtàyè ẹ̀rọ ni it's either build you or break you wàá mú kan ní méjèèjì. The worst part is àwọn àdàgbà pé kéèyàn ṣe òwò àṣẹ dànù ìyẹn òbí mo ń sọ o torí ẹ agbọ́dọ̀ wà very careful. Tẹ́ bá ní wọ́n rán sí ni bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ní wọ́n rán sí bẹ́ẹ̀ ni wọ́n ní àgbà wàá búra bẹ́ẹ̀ ò ṣe é rí. Ṣebí àwa tá à ń sọ̀rọ̀ yìí náà rè àánú la rí gbà. Bákà ọmọ yẹn ṣe ó fáyín àkóbọ̀ ṣe rí ẹ wò ó kọjá bẹ́ẹ̀. Nínú ministry mo discover pé 90% owó téèyàn ní láyé lára ìgbéyàwó ló ti ń wà. Ẹ lè wo pé àwọn tí ò tí ì níyàwó ńkọ́ látara àwọn òbí wọn yẹn náà wọ́n á tàkùn kankan tí a fẹ́ ti gbèsè ayé wọn. Ṣé bàbá tó lọ fẹ́ ìyàwó tó ń yàn lé kiri irú ọmọ ló fẹ́ jáde nínú àwọn ìgbéyàwó bẹ́ẹ̀. Ẹ má bínú ibi tẹ́ ẹ dé yẹn sà ó jẹ́ rántí lára fídíò kan tó tún ṣẹ̀ṣẹ̀ jáde nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ni o wọ́n ní ẹni tó jẹ́ mánéjà ìjọba làǹdẹ yẹn tó jẹ́ ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ó sọ ó ní ìyá ìyàwó àti kìnní ó ní wọ́n ń bá pé ọkùnrin kan ṣoṣo ń bá àwọn méjèèjì lájọṣepọ̀ ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ yẹn gbẹnu tán gan ni. ṣe ti rìn bẹ́ẹ̀ ṣé ọmọ tó yẹ pé bàbá ẹ̀ igbó ló ń ta tàbí kí wọ́n ti ń pè tó ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì òun ló ń ṣe ọyẹ sọ fún mi o irú kí lọmọ yẹn padà yá kò yẹ pé àkèrè tó dánú wọn o ṣùgbọ́n 1 of 10 million lè máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ jẹ́rí àwọn bàbá wa máa ṣe o ṣe rí àwọn òyìnbó yìí wọ́n ṣe dáadáa sí wa bẹ́ẹ̀ wọ́n tún bá àwọn kankan jẹ́ inú àṣà wa nígbà tí ìyàwó akéré tó bá fẹ́ fẹ́ ìyàwó wọn lọ mú àwọn ẹbí ìyàwó yẹn wọn kọ́kọ́ stọ́dì wọn dáadáa wọn ò ní mọ̀ wọ́n fẹ́ fẹ́ mbẹ̀ fẹ́yàwó mbẹ̀ torí mi ní parọ́ fún yín ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tí ò dá lé ní ìpàṣẹ òbí ló ti ń wá wọ́n dàgbà bẹ́ẹ̀ ni tó yẹ yín sìn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin dáadáa lé ní ṣé ọkùnrin tí bàbá ẹ̀ ń gbàyà màmá ẹ̀ létí tó mú tí yóò wálé tẹ́ pé àìlè òníye ọ̀yà tó mọ yẹn bá máa dàgbà ẹ sọ fún mi bá lọ́mọ yẹn kò sí bó ṣe máa rí wọn á influence ẹ̀ ṣọ́ọ̀bù yẹn yín sìn ṣe rí irú ẹni tẹ́ ń sọ pé láǹdẹ̀ ò ṣe láǹdẹ̀ dé mo máa ń sọ fáwọn èèyàn àgbàrá òjò kò lóhun ò ní lé wó onílé ò ní gbà fún ibi kò ní kó wálé èèyàn ibi èèyàn ló máa dènà ẹ̀ emotion kan náà fi ń fẹ́ ìyàwó o nǹkan náà fi ń fẹ́ ọkọ o ṣọ́ọ̀bù yẹn yín sìn ẹwà kan náà fi ń fẹ́ ìyàwó o nǹkan náà fi ń fẹ́ ọkọ o torí nǹkan tó lè tán ò ní nǹkan yẹn o emotion àtán ẹwà àtán ohun tí ò ní tán ni pé kí ni mo fẹ́ rí nínú nǹkan tí mò ń ṣe yìí kí ni kan wà tó ń ṣẹlẹ̀ tẹ́yìn ò mọ̀ ń sìn màá ṣàlàyé fún yín màá kà tó ránṣẹ́ ọlọ́run tó súnmọ́ mẹ́wàá tẹ́gbẹ́ àwọn ọmọ wọn ò fẹ́ ní ọkọ wọn dẹ̀ fẹ́ níyàwó ìfọ̀ àwọn ọmọ tèmi kan tí báyìí kí àjọ fa débi tó lápẹ́rẹ́ nígbà wọn làwọn ò fẹ́ láyé àwọn onímárì kí ló fà á wọn wo gbogbo ẹ̀ bó ṣe rí ni ok ẹ wo ètò ìṣẹ̀lẹ̀ ẹ̀ sìn kọ́ ọmọ bíbí ni wọ́n ti pọ̀ ń fẹ́ lọ ṣe Nollywood o ṣé táwọn olóyìnbó la fẹ́ pé ó wùyàn lórí ni àbí táwọn ti Yorùbá ṣe inú ẹ wo àbí òun fẹ́ máa kọrin ẹ kàn máa wò pé ṣé nǹkan tó ń sọ ṣe oorun dáadáa so táàkì wọn rán sí ni o wọn rán sí ni o òun àtọlọ́run ṣùgbọ́n o ìtọ́lọ́run sọ fẹ́mi o òye ayé òye kó tó pàdé ẹnìkan kan rán sẹ́nìkan kan òye jẹ́rí èyí ń fẹ́ ìyàwó torí pé mo ti dàgbà ẹ̀ torí pé ọmọ yẹn fìfẹ́ hàn sí mi èmi ẹ̀dẹ̀ rẹ̀ jẹ́ kí n sáré jẹ́ ń bẹ́ẹ̀. tàbí torí pé ó fáìn torí ìyàwó ẹ̀ fáìn gan o àwò má lè lọ ní àwò padà sẹ́yìn. obìnrin tó fáìn jù ní aṣẹ́wó ló ń ṣe lóòótẹ́ ẹ lọ sí òótẹ́ ẹ ti ń ṣe bọ́tẹ̀ yìí ẹni tó fáìn jù bẹ́ẹ̀ ló ń wà. ó jẹ́ kí. gbogbo ọ̀rá dáadáa yẹn kò ṣe ẹ mọ̀ pé ọmọ á jáde nínú ìgbéyàwó ni
ọmọ ajáde tí àwọn tó ìkọ́nù ẹ̀gùn báyìí lọ́wọ́ fẹ́ bá ló fẹ́ dáná fún ẹ. mo rántí orin bàbá rà olówó afá arẹwà lóbìnrin obìnrin arẹwà kì í bá ní kalẹ̀. bẹ́ẹ̀ni very careful gbogbo àwọn ọ̀dọ́ ìní ẹ bá wọn sọ̀rọ̀ ìgbéyàwó wa báyìí ẹ̀jẹ̀ kàbí tó ayé ẹ̀ ṣe wàá kọ́kọ́ wò pé ẹni mo fẹ́ fẹ́ yìí kí ló ń gbé bọ̀ wá bá ni kí ni máa gẹ̀ kó ṣòwò because ìgbéyàwó jìnnà kọjá tẹ́lẹ̀ ó lè fẹnu sọ ok tí bá ti rí physical spiritual rẹ̀ mú kọ́ ìmí èmìrè ni ìmí ọmọ mi ni ìmí nkojúbọ́lé ojú òkun kiri ni torí ẹ ẹlòmíràn máa ṣe program kan ní láyé mẹ́tọ́ kí ọ lè máa fi ẹnìkan jí ara ẹ padà máa wò pé ṣe mọ tẹ́ ń sọ ṣá ṣé ọmọ tó wà ní ara ẹ tó fẹ́ jí ara ẹ ọmọ tó ń bá gbé tó bá bà lóbìnrin mi lórí táyé máa fi parí oníṣòrí rẹ mọ́ tọkùnrin bá bá ẹ sùn gbàrà báyìí kó lo kọ́ńdọ̀mù mẹ́wàá tó tẹ̀lé wọ ọdún ẹ̀ lásán yẹn tiẹ̀ bá ẹ á máa gba òwú ẹni. ẹ má bínú ọ̀rọ̀ tẹ́ sọ yìí irú bàbá tí báyìí ó mọ̀ ló ń lo kọ́ńdọ̀mù ṣé kọ́ńdọ̀mù yẹn náà ṣé kò lè. kí ló ń pè kọ́ńdọ̀mù à ń sọ̀rọ̀ spiritual something èèyàn ń bọ̀yàn lọ́wọ́ lọ́sàn wọ́n ń bọ̀yàn lọ́wọ́ wọ́n ń gba eré èèyàn wọ́n ń hug èèyàn wọ́n instruct kan gbósì yàn lára ẹlẹ́mìí tó á dé kómi kan tẹ́ bá jókòó lórí ibi tó ti dé yẹn tiẹ̀ bá ẹ nìyẹn odidi ogún ọdún onídìí ìjókòó wàá máa ṣí kiri ni. so ẹ jọ àwọn òbí ẹ̀yin ọ̀dọ́ ẹ wà very careful ṣe rí àwọn bàbá wa wọ́n á ti ṣèwádìí gbogbo everything àkọsẹ̀jáyé gbogbo ẹ̀wù abára wa mo máa ń sọ̀rọ̀ yẹn fún yín gbogbo yín ẹ̀ka kún àwa à ń ṣe bẹ́ríà nígbà tá à ń ṣe kó mọ́ nígbà táwa wà kékeré bẹ́ríà aago kan òun ló máa bẹ̀rẹ̀ aago 12 ó bẹ́ríà ń ṣe aago 12 ọ̀sán ni ṣáà lọ́ọ́ bí kó mọ́ ni òbí àgbè tá a bára wa tó bá mú náà lọ a máa sùn tà mọ́jú kódà ilé àti wọn máa jí wa ilẹ̀ tí mọ́ bẹ́ẹ̀ nìkan tó àti wọn bẹ́ orí ẹ̀ ilẹ̀ tó mọ́ ṣé bá ṣe máa bá lọ náà rẹ̀. ó dà ṣé ṣe máa bá lọ lélẹ̀. ó dà ẹ jọ òun fẹ́ béèrè kan sí ìjọba làǹdẹ mo ní ìjọba làǹdẹ bàbá tí ilé rẹ̀ ló wà jẹ́jẹ́ rẹ̀ o ó lóun torí wọ́n sọ wọ́n nílò tọ́ wọ́n ní kì í ṣe pé ó pe àwọn jẹ́jẹ́ wọn ni wọ́n déédéé lọ bá a náà lọ ka mọ́lé nílé rẹ̀ títí tí wọ́n fi tì tó fi ṣáà lè sọ pé wọ́n tì tó fi bá wọn tó fi bá ìyàwó làǹdẹ lájọṣepọ̀ níjọ́ yẹn ni. ẹ wo ẹ yẹ kí n sọ kinní kan fún yín gbogbo ìfà náà kọ́ lè máa ń náwó sí o gbogbo ìfà kọ́ lè máa ń gbà ìfà máa ń fani láṣọ yá ni o ilé ẹ̀ ló wà nígbà wà ní ẹ̀ wá ní ẹ̀ wá mú kómi kó hùwà bàjẹ́ àbí wọn pé ìbàjẹ́ ìjọ kan kò tán lógún ọdún ká ní pé ó ṣe wà lẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ pé wọ́n máa kàgbá kó kú náà á ní òun lòún wà tọ́fọ̀ sí ẹni. ó lóun mọ̀ pé ìyàwó kọ́líìgì ni. ṣé wọn ò níyàwó ń tiẹ̀ ni. ìyàwó ẹ̀ gan tiẹ̀ sunkún lọ́dún kẹjọ lélẹ̀ tó oṣù kẹjọ lélẹ̀ tó ti bóun lájọṣepọ̀. ẹ̀yà sọ fún mi kí la wá ń lọ kí ẹ wo ṣe rí àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ ìwọ̀n máa ń wọ̀ ni wàhálà wà ẹni kò máa sọ̀rọ̀ yẹ pé àwọn tó ń bá sọ̀rọ̀ ẹni tó ń bá sọ̀rọ̀ yẹn ò mọ tó ń orí tó ń wò pé ṣé ìsìn gbogbo oúnjẹ lèèyàn jẹ ni àbí gbogbo aṣọ lèèyàn wọ̀ ni àbí gbogbo ilé lèèyàn máa ń tẹ gbogbo nǹkan lèèyàn máa ń tẹ́rí sí ẹ wo bẹ́ẹ̀ tí mo ṣe máa ń sọ̀rọ̀ lọ́wọ́ yẹn ṣé ń gbọ́ mi tí bá sàwọn nǹkan mi fún yẹn ni ló tẹ̀ ṣe nǹkan yìí mi ò lè ṣe mo ti ní kí tọ́lọ̀ fún mi ibi tí màá ti rówó tó jẹ níhùn nìyẹn o àwọn àrùnṣẹ́ ọlọ́run obìnrin kẹ ọ̀dọ́ wa lóbìnrin pín sí wà bá mi lé ní sọ̀rọ̀ nìyẹn màá bá dímọ̀ sùn àmọ́ akẹ́yà ọjọ́ bá mi lé ní ìgbà tí inú á fún mi pé torí ẹ̀ gbéṣà nígbà wà bá ẹ lé wọ́n á fọ̀ sí ẹ̀ a ní láti wà very careful gbogbo àwọn ọ̀rọ̀ táwọn yẹn ń sọ yẹn gbogbo wọn pátápátá wọn mọ tó ń ṣe rárá bí ìgbà kí bóyá kéèyàn ti wà ń tọ́ sí kétì because òun bá yàwó sùn tún proud bó wà bá mi lé sọ̀rọ̀ nìyẹn ìfẹ́fẹ́ tẹ́lẹ̀ kíníkan ṣe wọ́n gbé bọ́ sí ilé tí o tó fẹ́ ni. so gbogbo nǹkan báyìí onílé lọ́wọ́ àlejò náà ní tiẹ̀ lọ́wọ́ ni gbogbo wọn pátápátá wọn ò mọ nǹkan tó ń ṣe wọn kàn ń tẹ̀lé báṣu ẹnu ẹ̀ wò sí mo sọ̀rọ̀ kan gbà kan ẹnu ẹ̀ ọ̀gá ẹ̀kú sọmọdé nígbà tí àwọn kékeré àwọn èèyàn kì í kú báyìí nísìn nígbà tá ẹ bá pẹ́ nìkan kú kó tó gbọ́ mi afẹ́ tó ṣù mẹ́wàá ọdún kọ́gọ́ àmàkà aláwọ́já kú nsìn bẹ́ẹ̀ tí ń sìn kan lọ́wọ́ mákẹ́ nìkan kú nílé kejì ẹgbẹ́ àkọ́kọ́ ọ̀gá nǹkan ti yá kí ló dé
wa ni pé àtẹ̀lé lànà bàṣubàṣu là ń ṣe pé pọ̀ ń yàlé ńgbà yẹn náà ṣùgbọ́n kò rí báyìí ìsìn akọ̀ ń ṣe nǹkan just anyhow. ìyàwó ilé mi àbúrò mi wọ́n sọ̀rọ̀ kan fún mi ní last year ó lóun kọjá lọ ní Èkó lóṣòdì olójú wa ń rọ̀ wọ́n àyà síbi kan area boss ló ń sọ pé ìyàwó kan ẹ̀gbọ́n ó jẹ gbèsè àwọn tó bá ń fi wọn máa ń kọ́ nǹkan ojú wa ń tì ọlọ́sùn olóhùn bá sùn mọ́jú ìyàwó lórí èlò lórí owó tó 10,000 ìyàwó lé ní o ṣe ń gbọ́ bẹ́ẹ̀ àmọ́ ìta wa tó wà káàkiri wọn kò wá wò wípé ṣé bàṣà máa bá lọ rẹ̀ ẹ wá sọ fún mi irú àwọn ọmọ táwọn yẹn bá bí kí náà máa padà yá torí a ní láti wà very careful gbogbo nǹkan bá yóò encourage èèyàn jákujàku táwọn yẹn wọ́n ṣe ń kú ẹni àwọn bẹ́ẹ̀ yẹn ṣé tó lè pẹ́ gbọ́ lẹ́yìn ni gbogbo ẹ bó ṣe ń kú káàkiri ní ẹ̀kọ́ eléyìí kú ẹ tó pa wọ́n lóun rí wọn tọ́ bó ṣe kó tọ́ ni ṣe bẹ́ẹ̀ làwọn àwọn tó bá ń di iṣẹ́ yẹn àwọn ọ̀gá Bello àwọn Jídé Kòsọ́kọ́ àwọn Peter Ìdóṣe ẹ ló wo láìfà àwọn arábí yẹn àwọn bàbá wọn yẹn ẹ rí i pé wọ́n ti máa níyàwó wọ́n ṣe nǹkan ní ọ̀nà tó tọ́ àwọn ilé ìta wa ń wò sí ẹ wá sọ fún mi in the next 10-20 years báwo ni gbogbo ẹ ti fẹ́ rí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ìyẹn tó tẹlifíṣàn gbàrà báyìí àbí íńtánẹ́ẹ̀tì àwọn ẹlẹ́wàá rí bẹ́ẹ̀ àwọn wà dẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ so Ọlọ́run ọba ọlọ́jọ́ èmi torí ẹ̀yin ò mo bẹ̀ yín ẹ̀kọ́ ọmọ yín ẹ má dòó de ṣọ́ọ̀ṣì jọ Sunday pásítọ̀ tó ń bá yín tọ́jú tó bá ń sọ̀rọ̀ ọmọ tó ń gán lẹ́kọ̀ọ́ kí ló ń gán mọ̀ tọ́ ọmọ ẹ pásítọ̀ kan ló bá ẹ bí ọjọ́ kan wà tẹ́gbẹ́ nípa ẹ̀rọ pásítọ̀ yẹn mọ́ nínú kó kú nínú kó relocate lọ ṣùgbọ́n bá ṣe ń tẹ̀ ọmọ yẹn lọ padà bá torí àwọn ọmọ ẹni lọ láì ní ọmọ ẹni ní ẹlẹ́mí àpèmí níjọ 75 years ló ṣe ń ṣiṣẹ́ 75 níjọ 80 ló ṣe ń struggle kò sí pé ò lọ́mọ nígbà tó yẹ pé obìnrin mẹ́ta ló bímọ fún nígbà tó yẹ pé ọmọ yẹn wà lọ́gbà ẹ̀wọ̀n nígbà tó yẹ pé ọmọ yẹn ti kú kí ló fà á nǹkan tá à ń sọ yìí ni o Ọlọ́run ọba ọlọ́jọ́ èmi á fún òbí torí ẹ iṣẹ́ bó ṣe ń ṣiṣẹ́ máa rántí pé ọmọ ẹ tẹ̀ wọ́n torí ọjọ́ iwájú gbogbo àwọn ilé ìdáná sọ tí wọn ò lóbi ṣe gbogbo ọ̀tọ̀ lásọ ti pọ́tébù ọ̀tọ̀ lásọ ti ẹgbẹ́ gbogbo ẹ̀ bó ṣe wá ń rí àwọn ọmọ kékeré kó dẹ̀ rí owó kan ẹnu ẹ̀ wò lójú ní mo fẹ́ sọ ni. pọ́tébù tiẹ̀ ti sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tẹ́sán ló jẹ́ rántí ó ti sọ̀rọ̀ ó fọgbọ́n ta sí bọ̀dá tó bá yàwó ẹlòmíín lájọṣepọ̀ ó tún wá tún yìn wọ́n ó ní kì í ṣẹ̀bi wọn torí jẹ́jẹ́ wọn ni wọ́n jókòó tí wọ́n wá kó bá wọn ṣùgbọ́n kókó ohun tí mo wá fẹ́ fàyọ bí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ni wípé ǹjẹ́ a lè dá ọkọ ìyàwó gangan lẹ́bi àbí ààrẹ nìkan la lè dá. nígbà tá a wà ní kékeré wọ́n máa ń pa òwe kan wọ́n lẹ́yìn fẹ́ni láyà ó jẹ̀bi aya yìí ni ẹ kìlọ̀ fún wọ́n máa ń pa òwe lẹ́yìn yẹn nílẹ̀ Yorùbá ṣe rí mi láì kọkùnrin máa smart mi láì àwọn ọmọ sọ̀rọ̀ yẹn fún yín jọ kan bójọ́kùnrin ni o ojú mi tó wà ti smart wàá rí i pé òní lè súnmọ́ mi tí wọ́n máa against it all the time ni because ṣe rí tó bá ti smart kò sí ní tí o lè ṣẹlẹ̀ sí ẹ o kí ni wọ́n pè ní smartness ni kò mọ nǹkan tó bá gbà mú nǹkan tó bá sì kò mú nǹkan tó yẹ kó ṣe nǹkan tó ṣẹlẹ̀ tí nǹkan ò ní máa bá ẹ lójijì ṣe òkè ẹ̀ ń sọ́ọ̀sì ìyá ẹnìkan ìyá ìyàwó ẹnìkan náà ti ṣe gbá kan kí níyẹn ò ṣẹ̀ṣẹ̀ máa rí bẹ́ẹ̀ fún mi yẹn sìn mo bèrè kankan lọ́wọ́ ọkùnrin mi yẹn ti kú sí lọ́jọ́ kan mo ní wà ló yẹ pé àwọn obìnrin tó fine bí àwọn ọkùnrin kan tí ó rí lágara dáa wọn kò máa dédé fẹ́ máa wò pé wọ́n ní wọ́n rí wọn rẹ́gẹ̀ ni mo ń sọ̀rọ̀ bí ọ̀rọ̀ 40 wọ́n ní wọ́n rí wọn rẹ́gẹ̀ ni bẹ́ẹ̀ ni mo ní báwo ló ṣe jẹ́ wọ́n jí obìnrin tó ń wò yẹn ẹni tó máa control náà máa ń wá ṣùgbọ́n wọn ò ní ṣe láti bẹ̀rẹ̀ wọ́n á gbé ìgbésẹ̀ bíi fún wọn gọ̀ ọ̀ ní onífẹ̀ẹ́ mi ní kókó ó fẹ́ ládìí oríṣi máa bímọ fún jáde máa ṣe tóun tó ní lè ṣe kankan. ẹnìkan sọ kíní ọ̀rọ̀ tẹ́ sọ yìí ẹnìkan kọ sí comment section kan láìpẹ́ yìí tí mo rí ó ní ó lẹ́ tó bá gọ̀ bí ìjọba landẹ̀ wọ́n làwọn obìnrin wọn láìkì bẹ́ẹ̀ ni ẹ ṣe kọ́ síbẹ̀ nìyẹn. àlọ́ǹkù mi ló sọ̀rọ̀ yẹn fún mi sẹ́ láti gbà yẹn mo ti wà very careful láti máa understand bí torí máa wò pé báwo ni bàbá ìṣẹ̀lẹ̀ ráyè fẹ́ woman tó fine báyìí. ó ti rí i pé òun lè rí camp wọ́n á dẹ̀ máa bímọ síbẹ̀ wọ́n á dẹ̀ máa ṣe tó òun wọ́n á máa lo free life ṣùgbọ́n tó gbọ́n bíi tiwọn wọ́n dàbí àwọn ìlú òyìnbó tí mo wáyé ni
òyìnbó tí wàá rẹ̀ tó fẹ́ òyìnbó ní àwọn èèyàn wa ṣé ń gbọ́ ni. bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́dì pinnu kó jẹ́ pé ẹni tó ń lo rough life tọ́jọ́ mú igbó tọ́jọ́ já dáadáa wọ́n tún mọ̀ pé ọmọ ọ̀lú wọn tó bá serious òní fẹ́ súnmọ́ wọn tàbí tí wọ́n ti rí pé wọ́n á rí ẹ mú ṣùgbọ́n tó bá ti rí pé smart ṣe bí bọ́sà I was once a boxer mo fẹ́ wọn bá ní kí n ka òyìnbó tí mo fẹ́ ń gbà mọ́ ìpàkà tó mẹ́rin tó bá ti ń gbé bọ̀ báyìí kó tó dé máa ti gbé padà yá àwọn búlọ̀kù nọ́mbà mi straight ni torí pé kí ni mo ti rí pé bí tó ń lọ ẹ̀fẹ̀ báyé mi jẹ́ mi nígbà o wọ́n dẹ̀ kí tóbi àtó débò olúgọ̀bẹ ni máa mú dání pé olúgọ̀bẹ rèé èmi kọ́ ló máa tráyè gbé mú géèmù yẹn so ṣe rí àwọn obìnrin wọn kì í fẹ́ ọkùnrin tó bá gbọ́n fọ́ọ̀mù yẹn sì that's number one bẹ́ẹ̀ lọkùnrin náà dẹ̀ rèé wọn kì í fẹ́ obìnrin tó léèyàn lẹ́yìn ṣe gbọ́ ó wọ́n lára wọn ní kẹ́mà torí mi nígbà ọkùnrin mọ̀ ń sọ̀rọ̀ sáwọn lọ́nu ṣe rí àwọn ọkùnrin wọn láìkí obìnrin tó yẹ pé ikọ̀ ẹ̀kọ́ nìkan nìyẹn bí kíkò ló bímọ tẹ́ pé wọ́n lè ṣe tó wọn tẹ́ kò ní lè gbèjà ẹ̀ ṣùgbọ́n tó lè pé ọkùnrin yẹn ó ní spiritual father torí ẹ̀ mọ̀ sọ̀rọ̀ kan ìjọ kan nìkan kọ́mẹ̀ntì pé àwọn bàbá ilé pé kò ní mi ò ṣépè fún yàn tó bá fẹ́ nìkan lọ́kùnrin ni olóbìnrin máa bí ẹ́ má parọ́ fẹ́ mi o ṣó fẹ́ ni àbẹ́fẹ́ bára yín ṣeré tọ́wọ́ mi gbọ́ fẹ́fẹ́ ni màá fẹ́ ń condition tó bá wá gbégbèsè mi lẹ́yìn yẹn tó gbé ẹ̀ bá rí fara mọ́ má parọ́ fẹ́ mi o torí màá fi ẹ́ sínú májẹ̀mú pẹ̀lú obìnrin yẹn ni tìrú ọkùnrin so that ẹ lè bímọ lálùbáríkà ẹ lè lọ́ra yín pẹ́pẹ́pẹ́pẹ́ kì í pé lọ́la ń sìn àwa ni ìdí ẹ̀ ni mo rí ìdí ẹ̀ ti wọlé àwa sọ fún màmá bẹ́ẹ̀ rẹ́rìn ìdí bẹ́ẹ̀ rẹ́rìn o màá rún ẹ léṣe májẹ̀mú yẹn ni màá dẹ̀ sọ fún ẹ pé wàá fẹ́ rí careful tí òyìn bí mi ṣe ń sọ papọ̀ nìyẹn ẹnìkan ò ní pàdé obìnrin lọ́dọ̀ tèmi kó kábàámọ̀ àbọ̀kùnrin because màá ti go left màá ti lọ sí right fáfà ní àmì méjèèjì rẹ ni unless tó bá ti ń ṣe olóòótọ́ èmi ò ń bẹ́ẹ̀ tí ò ń ṣe òótọ́ ṣe lọ bí wọ́n ti máa parọ́ fún ẹ irọ́ tó ń parọ́ fún ẹ yẹn ó ń dúró dè lọ́jọ́ iwájú. so tí mo kàn fẹ́ sọ nìyẹn olóòtú. ó dà ìjọba làǹdẹ̀ báyìí àwọn kan ní ayé ọ̀tá rẹ̀ ti bàjẹ́ yányán àwọn kan ní àsìkò gan pòun gan ni Ọlọ́run ṣe lóore jù torí àsìkò rèé fún un ẹ gbọ́ ṣé àsìkò rèé fún ìjọba làǹdẹ̀ tó jọkọ ìyàwó gangan. ọ̀nà àyànṣe máa ń sọ̀rọ̀ báyìí ṣé ẹ mọ̀ pé ìgbéyàwó yàtọ̀ kò bímọ fún ni. ó dàbí tí wọ́n ń tiẹ̀ ní ọmọ kan ṣoṣo tó bí wọ́n sọ pé wọ́n ṣe DNA pé kì í sóhun gan ló ní. ìyẹn nìkan ni mo lè gbé wẹ́ orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ torí pé kí ni ìgbéyàwó kọjá ọkọ àti ìyàwó àwọn ọmọ tó wà láàárín wọn ọkùnrin yẹn lè dọ́mọ́tọ́ ṣóbìnrin yẹn lè dọ́mọ́tọ́ ìyẹn lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni pé tẹ́ ẹ̀ bá ti fẹ́yàwó tẹ́ ẹ ti fẹ́ ọkọ ẹ ti wọnú ara yín different thing á ti pa yín papọ̀ kò sẹ́ni tó lè fẹ́ kó tó lè use one tọ̀hún á take time ọjọ́ orí dẹ̀ ni kò dúró yìí so tẹ́ wá sọ pé ó ti ṣe kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ DNA ẹ̀sìn tẹ́mi ń sìn kò fààyè gbà kéèyàn kọ ìyàwó ní ti tèmi o ní ìṣẹ̀sìn mi torí nítorí ẹlẹ́mìíràn ni kí ló fà á ní tó fà á ni pé Ọlọ́run kórìíra ẹni tó bá tí ò ní dáríjì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá wájú dárí àṣà àwọn ẹ̀ṣẹ̀ dé àwọn tó ṣẹ̀ wá kí ló fà á ni pé kò sí ẹni tí ó máa fi ìyàwó ẹ̀ lẹ̀ tó máa fọkọ ẹ̀ lẹ̀ ìbànújẹ́ á sì máa wà lọ́kàn ẹ̀ gbogbo gbà bó ṣe wà lọ́kàn ẹ̀ dẹ̀ rèé malice náà ń pè wọ́n dẹ̀ ti ń keep malice ó ti ṣẹ̀ sófin Ọlọ́run automatically Bible ní prayer of a sinner is abomination ó máa dí ọ̀nà àdúrà ẹ̀ ó máa dí ọ̀nà ayọ̀ ẹ̀ because Ọlọ́run ò ní máa wù ẹ́ kó máa bá ọ̀rọ̀ òun jẹ́ àti iṣẹ́ òun gbọ́dọ̀ máa wù ẹ́ ràn ìyẹn jẹ́ pé máa sọ fún yàn pé o ò lè kọ̀yàn lẹ̀ tó bá ti fẹ́yàwó nínú yúnísì tèmi kẹ́ tó bá ti fọ́kọ̀ o gbọ́dọ̀ rò dáadáa Ọlọ́run tó ń gbà tètè àbẹ̀lẹ́fù ni pé nǹkan kan ló ń ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ jọ fi àdúrà já ogun kékeré yẹn lọ ni ṣùgbọ́n kó fẹ́ fi oúnjẹ òun lẹ̀ another tẹ́lẹ̀ mi ò mọ̀ ni pé ṣe inú ìgbéyàwó ṣe ń gbọ́ mi dáadáa inú ìgbéyàwó Ọlọ́run ó dàbí mo ṣe wà nísìn nígbà tí mo fẹ́ yàwó sí Ọlọ́run rán mi gẹ́gẹ́ bí wòlíì sí ìyàwó mi ní kí n lọ tún ayé ẹ̀ ṣe kí ló fà á àti èyí tó dá o àti èyí tí ò dá o gbọ́dọ̀ gbà á mọ́ra bẹ́ẹ̀ ni o tó ń pè níyàwó nìyẹn bẹ́ẹ̀ lòun náà gbọ́dọ̀ gbà á mọ́ra èyí tí ò bá dá yẹn ó gbọ́dọ̀ bá mi túbẹ̀ ṣe gbọ́dọ̀ fi mí lẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ràn obìnrin ni o bẹ́ẹ̀ máa mu tí yóò ní o torí wọ́n ń pe obìnrin ní helpmate ibi tí mi ò lè ṣe dáadáa yẹn bá mi ṣe kó lè dá kí ni wọ́n ń pọkùnrin lọ́dọ̀ obìnrin kí wọ́n tó bá fẹ́ yàwó sí ìtàn sọ fún ẹ ní pé ìyàwó yẹn ó ní ìṣòro pé Ọlọ́run sọ pé fi ká fẹ́ sùn lóbìnrin ibi tó wíìkì yẹn
ó sọ̀rọ̀ púpọ̀ bóyá láìpẹ́ obìnrin ọkùnrin bóyá láìpẹ́ gbá àárín yẹn gbọ́dọ̀ tún ṣe ọlọ́run rán ẹ sí ìyàwó ẹ̀ láti bá tún ayé ẹ̀ ṣe bó ti ń kó burú tó ọlọ́run rán ẹ sí ọkọ ẹ̀ lábẹ́ táyé ẹ̀ ṣe ni bó ṣe ń kó burú tó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò mú àlàyé yẹn á bó ṣe máa jẹ́ kí ọ̀dà tó bá fi ilẹ̀ ẹ̀ sìn torí pé kí ni ọlọ́run dá gbogbo wa láti ràn án lọ́wọ́ ni tó bá fi ìtàlọ́ filẹ̀ fún o ọlọ́run ló torí wọ́n ní Ṣàngó wọ́n ní gbogbo kinní kan ló wà lọ́jà kinní kan ló fi kele ṣe nǹkan kan obìnrin pọ̀ ọkùnrin pọ̀ kó tó di pé ó fẹ́ nìkan automatically ọlọ́run kọ yín pọ̀ ó fẹ́ kí kankan yanjú kó bá yanjú kankan nígbèsí ayé ẹni tó bá wá filẹ̀ yẹn ọlọ́run ò tó ránṣẹ́ nìyẹn báwa ṣe ń ronú àwa ìránṣẹ́ ọlọ́run nìyẹn automatically ò ní filẹ̀ fẹ́ nìkan kan because wọn náà ní tiẹ̀ tẹ́pẹ́ nìkan ló yú ẹ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò ní wà burúkú kékeré bákan la ṣe sọ́lẹ̀ so automatically ó gbé àwọn yẹn sílé bó a ṣe ṣètò ẹ̀ nítorí wá ń ṣe yẹn bó ṣe máa yanjú ẹ̀ ló máa wá yóò jẹ́ pé kó yẹn tó sọ pé I do wọ́n tó rò dáadáa so tí mo fẹ́ sọ ní àárín yẹn nìyẹn. tọ́ ẹ ṣeun ẹ fún àwọn èèyàn ní ọ̀rọ̀ àmọ̀ràn lápapọ̀ ní ṣókí kẹ́ ẹ sì dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ kẹ́ ẹ pé nọ́mbà yín. ọ̀rọ̀ tó fẹ́ fún àwọn èèyàn àwọn òbí máa kọ́kọ́ fún lámọ̀ràn wọ́n tó bá ti bímọ tó ti ń bàlágà múra o torí ẹ̀ mo àánú àwọn èèyàn tó yẹ pé ìlú òyìnbó náà ń gbé àmọ́ wà láfíríkà áfíríkà náà ń gbé àmọ́ wà lóyìnbó ọlọ́run àbáyín ṣe o ẹ lọ sí gúrùpù o ẹ máa jọ sọ̀rọ̀ gbogbo gbà because any small error ó máa fi ọjà ọbẹ̀ fún ẹ o any small error torí àwọn ọmọ ọ̀sìn wọ́n parọ́ ju everybody lọ wọ́n dẹ̀ pretend kú àti wàá mú lọ́rùn tán kó tó wá mọ́ tó ń ṣẹlẹ̀ kò dẹ̀ ní ṣeéṣe mọ́ èmi tó lẹ́nu tó fẹ́ tó ní HIV o lẹ́kẹ̀ẹ́ mo gbàdúrà fún wọn HIV náà yín bá yẹn fẹ́ ọ̀dẹ̀ ní tó máa fẹ́ nìyẹn yẹ́ bẹ̀ sísun ìyá wa lóyìnbó ọmọ wa lóyìnbó ìyá wa láfíríkà so ẹ má fa ọmọ yín lọ́rùn sílẹ̀ ẹ má jẹ́ kó yé wọn bí ayé ṣe ń lọ ẹ má dá ọmọdé pásítọ̀ kankan ẹ má dá ọmọdé gbẹgbẹgbẹ prọfẹtì kankan ẹ̀yin lẹ bí àwọn ọmọ yìí pásítọ̀ èèyàn pọ̀ lọ́wọ́ wa o tọ́ba tẹ̀ ẹ̀ máa ń tàn yín débi kì í tàn yàn máa wò gbèsè àwọn ọmọ ẹ máa bá wọn sọ̀rọ̀ máa fi òye ayé yé wọn kíní kan wọ́n ṣe ń ṣe eré ìwọ náà dẹ̀ rí tó ń pẹ́rẹ́ lóbì ṣíṣe owó ẹ̀ mọ́ báyìí ṣọ́kùn ẹ̀ mọ́ because fídíò ní àwọn ọmọ yẹn ń wù ẹ́ o tó bá ń ṣe náà máa padà sí lọ́jọ́ iwájú àwọn tó wá fẹ́ ṣàṣì torí wọ́n ní tí wọ́n bá máa jọyàn wọ́n máa tún jùyàn ni ẹ̀yin ọ̀dọ́ náà dẹ̀ fẹ́ gbà yín lámọ̀ràn kó fọlọ́run bẹ̀ yìí o ti kàwé o ti kọ́ṣẹ́ ọmọ tójú ẹ̀ rí kó tó bẹ̀ ara kan ọmọ tójú ẹ̀ rí kó tó bẹ̀ ojú èèyàn ọwọ́ à ń wo ọyàn ó tóbi àbí òun wò dí òun wò bó ṣe ga wo gbogbo ìyà tó ti jẹ yẹn abẹ sọ di asán ni kí ló kàn wọ́n àgbàrá òjò ni wọ́n nílé wó wọn láwọn nílé wó wọn náà dẹrẹ ọkùnrin kan ga the way he speak English the way he do this thing orí bí ọdún ládé àìtí ẹ ní àánú ẹ ṣe mí tí wàhálà bá dé bá gbé gbàtí fún ẹ àbí kàn gómìnà wa bá ẹ lé nígbà ìwà tó wà mọ̀ pé adẹ ti léètì ọmọ mẹ́rin ẹ ti wà lẹ ọmọ mẹ́ta ti wà lẹ tí o lè bá yẹn gbé títí ayé ẹ̀yin Nollywood ẹ̀yin náà máa ń gbà wọn lálejò ṣé àwòkọ́ṣe ní ká pè é ní àbí àwòsókún ṣé àwòkọ́ṣe ẹ̀yin náà rò ẹ̀yin ẹ̀jú kan ẹ̀rọ àbáwòsókún ṣé gbogbo tẹ̀ ń kọ́ àwọn ọmọ wa tẹ̀ ń kọ́ society ṣé ẹ rò pé Ọlọ́run á súre fún yín ẹ̀yin tẹ̀ ń pé olóṣèlú orí ìtàgé à ń kọrin à ń ṣe gbá kan ṣé ìwùwọ̀ ìṣesí ṣé ẹ rò pé inú Ọlọ́run á dùn sí má ṣe o láyé àwọn Haruna Ìṣọ̀lá àwọn bàbá lẹ́gbàá ẹ máa rí i pé gbogbo tó ń sọ ẹ báyìí ìwà wọn ni wọ́n fi sọ̀rọ̀ ìwà wọn fi act àwọn ẹ̀yà bàbá Abẹ́òkúta ṣe ń jà kí Ògún gbé ẹ rí i pé ẹ lè rí ẹ̀rọ níwà wọn wọ́n fẹ́ fẹ́ àwọn mẹ́wàá fẹ́ wọ́n fi wọ́n ṣiṣẹ́ wọn ni ṣùgbọ́n ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ báyìí ṣe jákújákú lákàn ń gbọ́ tèmi kan ni pé èmi ò ìtàn rẹ̀ máa fi sáyé lọ tó bá dẹ̀ ní tọ̀gbọ́n fi sáyé tiẹ̀ lọ ìtàn abẹ́ àwọn ọmọ abátọ̀yàn lẹ̀ wọn náà dẹ̀ fèsì ẹ̀ torí ọkàn wà fàyè yìí lẹ̀ ntẹ́mi máa ṣe ilé ayé tí àtàyè ṣe èmi àṣẹ ti máa fi kú tó bá kọ̀ la kí n ṣe kà fún yàn kọ́lọ́hún pàmí lè ní ó tẹ́mi lọ́rùn mi ò ní ṣe kà ẹ máa ṣe jákujáku kẹ máa pera yín nígbà kẹ máa pera yín ráwọ kẹdẹ máa báyé jẹ́ lọ bẹ́ẹ̀ bí àánú Ọlọ́run á dùn sí yín ó dìgbà náà nà ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn Ọlọ́run aṣáájú gbogbo wa a ò ní ṣe ẹsẹ̀ gbé a ò ní ṣe iléyà àwọn ọmọ wa kò ní ṣọkọ fẹ́ wọn ò ní ṣìyàwó fẹ́ wọn náà dẹ̀rẹ̀ tó yọ̀dọ̀ oníyàwó ní bàbá ní oníkìní kan
bó ti ń kó ṣe tó ọlọ́run ò ní jẹ́ kó ṣìyàn ò ní ṣe ẹsẹ̀ gbé lórúkọ Jésù. Mo gbàdúrà náà àwọn tó ń ṣe jákujàku náà ọlọ́run àrọ̀ wọn lọ́kàn wọn á jẹ́ kó wọn rò òtítọ́ wọn lè tẹ̀lé so that wọn á lè tún ayé ṣe wọn ní báyé jẹ́ mọ́ lórúkọ Jésù àmín. Nọ́mbà mi ò yí padà +34698256 +34698256. YouTube wa náà yí padà Deliver Citadel TV àwọn kan báyìí èdè òyìnbó ní o ẹ máa gbọ́ lóríṣiríṣi bẹ́ẹ̀ ẹ máa rí bẹ́ẹ̀ ẹ dẹ̀sẹ̀ lọ́gọ́ ògùn náà kẹ́kọ̀ọ́ síbẹ̀ Deliver Citadel TV tàbí Prophet Fẹ́mi Wahab ẹ rí gbogbo tí a jọ ṣe àti Bẹ́mbẹ́yẹ́kẹ́ oríṣiríṣi programs ẹ lè máa kẹ́kọ̀ọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ ìkọ́ ilé ayé ìgbésẹ̀ tá a gbé ní páàsì òun là ń gbé báyìí òun là ń jẹ ẹ̀ báyìí là ń gbádùn ẹ̀ báyìí so o gbọ́dọ̀ máa kọ́ àwọn ẹ̀kọ́ báyìí tí a lè máa gáàdì ìgbésí ayé ẹ̀ torí ayé yìí ṣòro gbé education lè gáàdì ẹ̀ kọjá tó kọ́ school ṣùgbọ́n àwọn ìmọ̀ràn báyìí á jẹ́ kó wà ní gbogbo free hand gbọ́ ayé èèyàn ìyá lè bí ìdára ẹ̀ ọlọ́run wà pẹ̀lú wa. àmín. ẹ ṣeun o Prophet Fẹ́mi Wahab kò ní jù báyìí lọ yín èèyàn wa ẹ lọ sójú òpó ìsọfúnni ẹ já mèrò yín o Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí ẹ má gbàgbé Alani Nightingale ẹ lọ sí orí YouTube wọn ẹ subscribe orin wọn tuntun tó wà ń ta tán pè ní Ojúlọ̀rọ̀ wà orin ìfẹ́ ní ìfẹ́ sì wà lóòótọ́ bó ti ẹ̀gbọ́n wọn fi kíní gba pátánde àwọn míì ṣùgbọ́n síbẹ̀ ìfẹ́ tòótọ́ ṣe wà ẹ̀yin ẹ lọ gbórin ìfẹ́ tòótọ́ Ojúlọ̀rọ̀ wà ẹ play ẹ̀ fún lólùfẹ́ yín ẹ máa jẹ gbádùn ẹ̀ ẹ máa wò ó kẹ́sì máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. ṣetán láti mú àfojúsùn ọlọ́jọ́ pípẹ́ rẹ ṣẹ. bí ọ̀wọ́n gógó àti àìtó oúnjẹ ṣe ń bá àwọn èèyàn fínra. ṣiṣẹ́ àgbẹ̀ kódà bó o jálákọ̀wé tàbí ń gbé lókè òkun. Isnad Homes and Properties ṣàgbékalẹ̀ Flourish Estate ìkànnà Balógun tí kò jìnnà sí Gateway Polytechnic ṣàpàdé 15-minute drive ni. Isnad ṣètò àǹfààní aláìlẹ́gbẹ́ fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ tiwọn. ló bá gba 10 kg kóró àgbàdo fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 20 bundles igi ẹ̀gẹ́ fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 500 igi ọ̀gẹ̀dẹ̀ tí o máa gbìn fún éka kan lọ́fẹ̀ẹ́. ní èyí tó o bá fẹ́ nínú ẹ̀. ẹ má gbàgbé pé àǹfààní yìí wà fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀. 3 million naira ní éka kan. ilẹ̀ oko Isnad Homes and Properties tún wà ní Ìtorí, Ọbáfẹ́ àti Orílẹ̀ Òkò. bí o bá fẹ́ dáko tí kò sì sí ààyè fún ọ láti mójútó ìlànà àti àsọyé wà tó sì máa rówó látòrí ilẹ̀ tó o bá rà. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 08104441104 tàbí 0912985900. gbé ìgbésẹ̀ lónìí kí àsìkò òjò tó ń bọ̀ yìí má fò ọ́ ru. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa ẹni òṣìṣẹ́